fisa. Aṣọ fisa. Aṣọ pé ẹsẹ̀ onígbígbó. Mo ní láti ṣe ewé pẹ̀nsí méjì. Pẹ̀nsí méjì. Ó ti ní yọgbẹ́. Blue. Golaba. Something way back from just wait. Nigeria is not for the Charlie. Nigeria is not for Charlie boy. Nigeria is not for Goodluck Jonathan. Lọ́gọ̀ kí wá sílẹ̀ gbogbo ẹ̀mẹ́ra wọn. You get it? Eléyìí fáfọ́ọ̀dẹ̀. Eléyìí ẹ̀ṣọ̀dẹ̀. Ẹ̀ṣọ̀dẹ̀ afọ́ọ̀dẹ̀. Ìyá mọ́tò ẹ mọ̀ yọ̀ra yín lẹ́nu àti sí gbogbo ẹ̀ 2,000 naira ni gbogbo ẹ̀ jẹ́. Mumu man. Ṣe transfer sí ìjà. Ẹ jẹ́ ṣàǹfààní ẹ̀fẹ̀ ṣe ni. Transfer ni ó ṣe. Ó fẹ́ ni o. You want to please others and disgrace us. Ṣé sí ó pè wọ́n? We just pray. Ìyá Ajírọ̀ 22. Ṣó náà ni? Ó ní. Ó ti lọ. Ó ti sẹ́dúró rẹ̀. Ẹ̀ẹ́dẹ́ wo fóònù. Ẹ wo ó ti lọ sáwà máa dá àwàdàgbà tó bá yìí àwa máa fi parọ́ bí. You be mumu. You think say you dey wise? Èmi ò tí ì rí o. Ẹ ti wà ní nǹkan tó ti lọ bí ẹ wò ó. Bóyá Sámúsì. Mo ti rí kan tó ní ṣọ̀ọ̀ṣẹ́ ṣùgbọ́n kò sí fúlù mẹ́. Ó náà ni Unsuccessful. Bẹ́ẹ̀ jí pé ó ní bàbá ẹjọ́ yìí fúlù ni wọ́n fẹ́ wọ́n kú. What's the meaning of that? Ìyá sọ pé success òwúrọ̀ kókó gbé fúlù wa ṣé bó rè mú fóònù rẹ jáde ṣé bó ló kọ successful lọ́dọ̀ wa yóò ti lọ. Àyè bá jí fúlù bẹ́ẹ̀ bá kọ́ bá yé mi. Èmi sọ fún ọ wípé ká má wàá ra nǹkan lọ́dọ̀ ìyá yìí ó pẹ́ mi kí n kúrò ní Lucky Baba kí lọ ra ọjà mi ní Tamaga. Mèmí náà bẹ̀rẹ̀ ṣé o ìṣọ̀fẹ́ ló kọ́ bẹ́ẹ̀ ṣé ní bàbá yìí fúlù kí ẹ bá ti rí fúlù ọkọ̀ jẹ́ lọ. You always scared of her o sì mọ̀ ó wá sọ́dọ̀ rẹ̀ wá ra. Ẹ wá fi hàn ìbàjẹ́ gidi ni mí. Ẹ bá pọ̀ ọ̀rá bí ìṣọ́jú ìsìn. Àfọ̀ṣẹ́ ni wọ́n fi sọ pé ká jáde. Àfọ̀ṣẹ́ you want to know àfọ̀ṣẹ́ you want to run. Why are you running? Ẹ jẹ́ ẹjọ́.